ṣe bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá wọn. À ń lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà àwọn lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá wọn. Abẹnìyà káròrè òṣè ti gbọ́ ojú tó lé blog ní kẹ́mọ́ o ojú tó lé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá ti mọ ojú tó lé ẹ sáré lọ gbéná wá. Aláṣẹ ojú tó lé TV náà ni mo ń pariwo TFK Ajita Ofiki náà láláṣẹ ojú tó lé TV ẹ ṣáà ti máa gbọ́ wá ti máa gbọ́ wá ti máa rí ojú tó lé TV ojú tó lé tẹlifíṣàn ó wà káàkiri àgbáláyé ẹ máa wo ojú tó lé TV ní kẹ́ máa. Èmi kò lè ṣe kẹ́mi má yín dáàdì yẹn o mẹ́mà lè ṣe kí má yín alágbàwí mi bàbá mi ló jẹ́ alátìlẹ́yìn pè mí bàbá mi ló jẹ́ alátìlẹ́yìn ayé mi èmi kò lè ṣe kẹ́mi má yín Ọlọ́run o hallelujah o ìwọ tó bọ́ lọ́wọ́ ogun bá mi kí hallelujah níbi tó bá wà. Ẹ̀wọ́ tó bọ́ lọ́wọ́ ogun kí hallelujah kí hallelujah kí hallelujah kó ogun ayé iṣẹ́ wọlé kí hallelujah kí hallelujah hallelujah kò gbowó kò gbòbí kò gba nǹkan kan lọ́wọ́ mi kó tó dá mi sí o ẹ gba nǹkan kan lọ́wọ́ mi jẹ́ sáré gba àdúrà. This is miracle in praise àti yin Ọlọ́run. Nígbà tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀mí mọ́ pé kí ni kí n treat lónìí ó ní kí n sọ fún àwọn ènìyàn pé kán béèrè fún agbára tó ń tú àṣírí. Ohun tó bá mọ̀ ló mọ̀ sà ohun tó bá mọ̀ ó lè mọ̀ ohun tó bá gbìyànjú láti wá kó lè mọ̀ ó lè má mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń kú nítorí pé àìní ìmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣègbé nítorí àìní ìmọ̀ nítorí àwọn nǹkan tó yẹ kán mọ̀ tí wọn ò mọ̀ nítorí àṣírí kan tó yẹ kó tú sí wọn lọ́wọ́ tí ò tú sí wọn lọ́wọ́. Bíbélì wí pé àwa yóò live long àwa yóò ní ẹ̀mí gígùn nínú ẹ̀mí gígùn lòun yóò fi dá wa ní ọlá. So wípé kéèyàn kan déédéé kú kéèyàn kan fòṣánlẹ̀ kó kú kì í ṣe ìpinnu Ọlọ́run kì í ṣe ohun tí Ọlọ́run fẹ́ fún wa. Ogun tó ń jà yẹn ìkàlàkàkà rẹ láti débi gíga yẹn kì í ṣe ìpinnu Ọlọ́run. Àṣírí tó yẹ kó o mọ̀ ló mọ̀ àṣírí tó yẹ kó o mọ̀ òun ló mọ̀. Bẹ́ẹ̀ ni ó ní pé kí a máa gbilẹ̀ be fruitful and multiply. Èrò Ọlọ́run nìyẹn sí wa ká máa gbilẹ̀ ká máa multiply ká máa pọ̀ sí yìn nínú ọlá nínú ìgbéga nínú àṣeyọrí kó máa di èèyàn ńlá kó máa dé bíbá ìkọ́wọ́ ẹ̀ máa tó kó máa rí mú. Ṣùgbọ́n tí èyí ò bá ṣẹlẹ̀ àṣírí kan wà tó yẹ kó mọ̀ tó ò mọ̀. Ẹ jẹ́ sọ nǹkan kan fún wa àwọn ìpèníjà kan ó ṣẹlẹ̀ sí mi ní some years back. Mo ṣì wà ní bóyá bíi 18-19 kí mo máa ń rí àwọn nǹkan kan ó máa ń strange sí mi gan. Mo jẹ́ èèyàn kan tó yẹ pé àdúrà jẹ́ nǹkan tó jẹ́ pé ó rọ̀ mí lọ́rùn láti máa ṣe láti kékeré mi. Mo wá gbàdúrà Olúwa fún mi jẹ́ rí àṣírí kinní yìí àṣírí ilé wa àṣírí ogun ìpìlẹ̀ tó ń ja ilé wa. Ẹ wá wo àwọn bàbá tó wà níwájú èmi kékeré yìí lọ́lọ́run fi hàn. Èmi kékeré yìí ni Ọlọ́run fi hàn. Ìgbà míì gan tí máa ń sọ dádì ẹ wo nǹkan báyìí nígbà kan báyìí ṣó ń ṣe nǹkan báyìí ṣẹlẹ̀ rí Ọlọ́run ìrìn dádì mi á máa bí mi pé báwo ló ṣe mọ ìwọ ọmọ ẹ̀ wá ní ẹ̀mí Ọlọ́run ló tú hàn mí á ní àṣírí kan ó nílò láti mọ̀ sáà. Ọlọ́run gbé mi lọ nínú ìran ó mú mi lọ sí ilé bàbá mi ó mú mi lọ síbẹ̀ ní ìlú wa ó wá ní kí n wo ibi báyìí ó ní ṣé o lè rántí mo kéré gan gbà tí mo débẹ̀ yẹn gbẹ̀ pé
ṣé o lè rántí mo wá rí ọkọ pé yes mo rán sí ibi ìbàyẹn mẹ́rin sọ fún mi pé ó ní ìmọ̀ kan rí bí mo ṣe rí bẹ́ẹ̀ ni mo tají bí mo yẹ tají bá mo kàn gbọ́ létí mi ni pé gba àdúrà pé gbogbo generation to come àwọn tó wà láyé àtàwọn tí wọn ì tí ì bí àtàwọn tó ti kú orúkọ wọn wà nínú ìwé yẹn nínú abẹ́ẹ̀bẹ̀ yẹn pé má jẹ̀mú ni tí àwọn àgbálẹ̀ wa ti dá olúwa kí ni kí ṣe ó ní máa gbàdúrà olúwa yọ orúkọ mi kúrò ní abẹ́ májẹ̀mú ẹ̀gún ìdílé àṣírí ni sà ohun tó o bá mọ̀ nígbà míì a jẹ́ nǹkan tó yẹ pé ó máa ṣekú pààyàn ogun tó ń jà yẹn ó tí ì máa ṣírí ẹ̀ ni ó tí ì máa ṣírí ẹ̀ ni òótọ́ ni mo sọ fún ẹ ó tí ì máa ṣírí ẹ̀ ni tó o bá ti máa ṣírí ẹ̀ tó o mọ ìgbésẹ̀ tó o máa gbé tó o dẹ̀ jẹ́ kí ogun yẹn borí ẹ tó o gbé ìgbésẹ̀ yẹn kíákíá ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ ogun máa ṣẹ́ a máa sọ̀rọ̀ nípa àṣírí ẹjẹ́ àṣẹlẹ̀ fún ọjọ́ méje ó lè jẹ́ alẹ́ ni máa wá online ó lè jẹ́ àárọ̀ ó lè jẹ́ gbogbo ìgbà tí n bá ti rí àyè yẹn ni màá máa jù sí mi ní create specific time fún ó lè jẹ́ òru ó jìn gan ó máa gbọ́ àdúrà jẹ́ pé àdúrà mẹ́ta yìí ó wá pín sí àdúrà mẹ́ta yẹn ó pín ẹyọ kan pín sí ìpele mẹ́ta wá gbọ́ àdúrà yẹn dáadáa ìtara bó bá ṣe wẹ́ ni ó ṣe gbà gbówó ẹ̀ kó o má sọ̀rọ̀ gbówó ẹ̀ o gbàdúrà ogun nílé ayé ìsà wá pọ̀ orúkọ Jésù níbi tó wà ẹ̀mí mímọ́ fi àṣírí ogun tó ń jà mí hàn mí tú àṣírí ogun àwọn kan máa pè wọ́n ní àwọn ńlála àwọn ọmọ túmọ̀ ẹ̀ àwọn kan ńlála wọ́n ẹlòmíì máa mọ̀ túmọ̀ ẹ̀ kò mọ ìgbésẹ̀ tó máa gbé ẹlòmíì alála yẹn wá jó mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ wo ló yẹ kó gbé kò mọ̀ ẹlòmíì wà nínú òkùnkùn wọn ò jẹ́ orí ara ẹ̀ ìgbésẹ̀ wo ló yẹ kó gbé báwo ló ṣe lè tẹ ọ̀nà yìí báwo ló ṣe máa rìn tí wọn náà máa bọ́ lọ́wọ́ ogun wọn ò fi hàn ó máa pariwo olúwa àṣírí ogun tó ń jà mí ayérayé fi hàn mí lónìí àṣírí ogun tó ń jà mí ó yá máa tú àṣírí ogun tó ń jà mí ó yá máa. olóore kàkà ọba rẹ̀ láíláí hallelujah amen amen ìyìn ọlọ́run ò ní tán lẹ́nu tèmi o èmi ò ní ṣàì kí n máa yin ọlọ́run nítorí ìdá tó dá mi ní kí n máa yìn ìdí pàtàkì tó fi dá mi ní pé kí n máa yìn èmi ò ní ṣàì máa yìn àṣẹ tó ń gbé àṣẹ mi ọlọ́run ayérayé ẹni tí gbogbo ayé yóò jìyìn fún ní ẹ̀ka yìí ló já Jésù ògo fẹ́ni tó ní ẹ̀mí mi ògo fẹ́ni tó dá mi sí ògo fẹ́ni tó mú mi wà láàyè ògo 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 arúgbó ọjọ́ ìgbà ni mo gbé ọ̀gá Jésù abánimúlẹ̀ ọ̀dẹ̀ẹ̀dá ni ìbí tó ti mú mi lọ́jọ́ mi lójú àánú tó fi gbà mí nínú ìyà ló yà mí lẹ́nu o ọlọ́wọ́ agbára tó ń bá mi rìnrìn àjò ayé mi Jésù ìwọ tó fi àánú gbà mí lọ́wọ́ kìnìún ilé wa ọlọ́run tó gbé ògùn mi tìpìlẹ̀ ó gbẹ kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó fẹ́ ní àtìrẹ́ ní ìyá ìní ìpẹ̀kún
Elédùmarè bá mi pè Ọlọ́run lókè o pé ọba ẹ pè o arúgbó ọjọ́ Elédùmarè o pé